mo tún kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò Ìjì Òwúrọ̀ tó jẹ́ ti abala tìlera òun láwà láti ń fọ̀rọ̀ ojú mi tó rọrùn. Àṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè ta ní lọ́wọ́ dókítà Fúnmi Ògúnsànyà. Ẹ̀yin ará ilé ẹ bá mi kí dókítà káàbọ̀ sórí ètò Ìjì Òwúrọ̀. Ṣé dáadáa lẹ dé lónìí? Adúpẹ́ o. Adúpẹ́ bó lára ti ṣe lónìí o. Ó ṣe ṣémúṣémú. Ó ṣe mo lè gbápá mo lè gbẹ́sẹ̀ mo ní pé kémi náà tún ṣe ó wà ń bẹ̀. Iṣẹ́ tọwọ́ gèlè yìí o. Mo fẹ́ káwọn ará ilé kọ́ rí pé ìlera gangan òun lògùn bẹ̀ nítorí ìlera lọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò wá, ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin dáàdì àti mọ́mì wa, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò wa, gbogbo ilé pátá lóko lódò ní káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o pé ṣe ń nífẹ̀ẹ́ wa, tẹ̀ ń wò ètò wa, tẹ̀dẹ̀ ń jẹ́ kí ìlera jẹ́ òkúkúdùn wá pa nínú gbogbo iṣẹ́ tá à ń ṣe ní ojoojúmọ́ ní ìgbésí ayé wa. Mo wá ń gbàdúrà ní àsìkò yìí pé gbogbo etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ ti fi ń wò wá kò ní fọ́. Atútùdé ni a fi tọ́lọ́run ṣáájú nítorí pé Ọlọ́run ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Òun ló jẹ́ ká lè máa rí yín, òun ló dẹ̀ kẹ́yìn náà lè máa rí wa. Atútù wà níkàlẹ̀, mo fẹ́ kẹ́ bá mi pe àwọn brothers and sisters mi wípé Dr. Fúnmi ó ti dé. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ká má wulẹ̀ dènà pẹ̀lú àwọn ìbéèrè tí wà nílẹ̀ táwọn yìí. Yes, ìbéèrè alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ béèrè bó ti jẹ́ wípé ó pa mí lẹ́rìn débì báyìí nígbà tí mò ń bọ̀ mo rò mo wò pé àwọn èèyàn gan-an wọ́n funny. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni tí arákùnrin kan béèrè lọ́wọ́ mi tó ní dókítà ṣé tòótọ́ ni wípé tí èèyàn bá ń rẹ́rìn dáadáa tí èèyàn rẹ́rìn tinútinú èèyàn ò lè máa ní àárẹ̀ tọkàntọkàn. Òun ló wá jẹ́ kémi náà wá ṣe ìwádìí pàtàkì ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé kọ́tọ́kùnrin yìí dẹ̀ sọ ó yẹ kí n ṣe ìwádìí kí n lè fìdí ẹ̀ múlẹ̀. Ìgbà tí mo béèrè lọ́wọ́ àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú nǹkan tá à ń ṣe yìí àyìn àwọn ọ̀gá mi pátápátá wọ́n ní ṣé mi ò mọ̀ ni wípé téèyàn bá ń rẹ́rìn tí kò sí nǹkan kan téèyàn ń gbé sọ́kàn kò ní sí nǹkan tó ń pè ní àrùn blood pressure, kò ní sí pé ìfúnpá ń ga lẹ́nìí òun lọ́lẹ̀ lọ́la. Tíyàn bá lè rẹ́rìn tọkàntọkàn kì í ṣe wípé bóyá kí ọwọ́ máa rẹ́rìn kí wọ́n máa wò wípé nǹkan mi ti dé o. Ṣùgbọ́n ẹ̀rín láti inú wá tọkàntọkàn ó máa ń jẹ́ kí blood pressure lọlẹ̀. Ìwádìí tí mo ṣe fún arákùnrin tó béèrè mú nǹkan wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí pé tọ́lú tó sọ pé tí ì bá sọ táwọn bá pe Orísun òun ló jẹ́ kí n sáré kọ́kọ́ mú ìbéèrè wọn wípé tẹ bá rẹ́rìn tọkàntọkàn kẹ́rìn yẹn dénú kì í ṣe ẹ̀rín tá a fi eyín tá a fi erigi takọ̀ ọ́ra ṣe pé ẹ jẹ́ ń tan arákùnrin àbí arábìnrin yẹn kó lè mọ̀ pé inú mi dùn sí. Ẹ̀rín tó dénú tọkàntọkàn kò kí ń fa ìfúnpá gíga lóòótọ́ ni. Ẹ̀rín tó dénú tọkàntọkàn kò kí ń fa àárẹ̀ bó tilẹ̀ wọ́n kéré mọ́ lóòótọ́ ni. So mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwa tó jẹ́ wípé tí kan kékeré kan bá ti ṣẹlẹ̀ báyìí ṣé la máa rúnjú la máa rún gbogbo ẹ̀ la máa gbé nǹkan tí ò yẹ ká gbé sọ́kàn la máa wálé ayé mọ́yà. Rẹ́rìn sí mi kì í rẹ́rìn sí ẹ kó lè wá mọ̀ wípé àlàáfíà ni oògùn ọrọ̀ ìyẹn fún ìbéèrè eléyìí tẹ́ sọ yìí ó jẹ́ rántí tá a sọ kọjá wípé káyé máa mí kanlẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣẹ̀pẹ́ yẹn náà wà lára. Bẹ́ẹ̀ni ó wà lára ẹ̀. Gbogbo wa sì ta sì pinnu lọ́kàn wa lọ́jọ́ yẹn pé ìní máa ìní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kí wọ́n wá ṣe ẹni kò dáa. Ìmí ìlàtún ti kọ́ lónìí báyìí ẹ̀rín tọkàntọkàn láti inú wa ó yóò di méjì àmọ́ ṣe àti èso tẹ́ ní a máa jẹ. Bẹ́ẹ̀ni o àtàwọn èso ó ṣe pàtàkì ó ṣe kókó èso 5 lójoojúmọ́ èso 5 tó bá tẹ̀ lè ṣe oríṣi èso 5 ní ojoojúmọ́ àti ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n èso 5 oríṣi 5 ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ watermelon wà ń bẹ̀ ọsàn náà ń bẹ ń bẹ̀ ọ̀pọ̀ òyìnbó ń bẹ ń bẹ̀ oríṣiríṣi wọn ló wà ìgbá wà ń bẹ̀ lóríṣiríṣi wọn ní pọ̀lọpọ̀ jantirẹrẹ kì í ṣe wípé ká wá jẹ ní àjẹjù torí wọ́n sọ pé dókítà ti ní pé ká máa jẹ èso ń sìn gbogbo àwa bọ́ sọ́jà á wà lọ kí àjẹkì á tún wá máa mi ò sọ bẹ́ẹ̀ o ìwọ̀ntúnwọ̀nsì nǹkan ṣùgbọ́n ó gbọ́dọ̀ pé oríṣi 5 kẹ́dẹ̀ máa fi ẹ̀rín sí ẹ̀rín tọkàntọkàn wọ́n fi àsìkò yìí sọ mí ìpolówó wípé gbogbo àwa tí a kì í ráyè máa wo ẹ̀wọ̀n márùn-ún tó wáyé pé wọ́n máa pa wá lẹ́rìn á lè máa rẹ́rìn àbí a kì í ṣẹ̀fẹ̀ tó bá ti ní brother àbí sister àbí àwọn ọ̀rẹ́ láwùjọ tó mọ̀ wípé wọ́n lè ṣẹ̀fẹ̀ ó fowó rà bẹ́ẹ̀ máa súnmọ́ wọn dáadáa máa súnmọ́ wọn nítorí pé kí ni ẹ̀mí gígùn ni. àwọn òdẹ́rìn kò ṣonú ìtọ́ni ẹ̀mí gígùn ni ìyẹn fún ẹni tí ó béèrè àkàdì yẹn mú bẹ́ẹ̀ náà ìbéèrè kejì lọ báyìí arákùnrin kan béèrè nípa prostate
wípé ó jẹ́ nǹkan tó yẹ pé ó fún un ní òkúkúdùn, ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò jẹ́ kóun rí oorun sùn, kò wá sí wàhálà ń bẹ̀. Àwọn àmì tí wàá rí tó bá jẹ́ pé prostate wọlé, àmì àkọ́kọ́ òun ni kí èèyàn máa tọ̀. Mo fìdí ẹ̀ múlẹ̀ wípé kí èèyàn máa tọ̀ kó máa ṣe ségesège. 30 ìṣẹ́jú sẹ́yìn o ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ o ti lọ tọ̀, 30 ìṣẹ́jú tó ti tẹ̀lé o tún ti sáré lọ. Àwọn èèyàn tẹ̀ ń wò wọ́n tẹ̀ ń wò pé bàbá Lágbájá ṣé kò sí o, ó ní wẹ́dà tuntun ni, ó ní èsì tọ́tàn òun ló jẹ́ kó máa tọ̀. Ó yẹ́rẹ́ ẹ wò, àsìkò ti tó láti lọ ṣe kíni, láti lọ rí dókítà ẹ̀. Ẹlẹ́kejì tó jẹ́ àmì tá a tún máa rí òun ni kí ẹlòmíì kó ní ìnira, ìtọ̀ ń gbọ̀n, ó ti parí, ìtọ̀ yìí ń gbọ̀n mi o, mo ní láti tètè lọ sílé ìgbọ̀nsẹ̀ o, mo ní láti tètè lọ ṣe gá o, mo ní láti tètè lọ ṣe kíní o. Ó wá di pé dé ilé ìgbọ̀nsẹ̀ náà kó wá tọ̀ náà, ó wá jẹ́ nǹkan kékeré ló jáde. Ìmíì á tiẹ̀ máa gbin ìtọ̀ yẹn ò jáde, ìmíì á tiẹ̀ wá gbin àwa tọ̀, á fẹ́ máa tọ̀ sára gan láti ibi tó ti jókòó, á ti máa rin lórí chair. Wọ́n máa wò pé bàbá Lágbájá ṣòkòtò yìí máa tutù, á ní òun làágùn débẹ̀ ni. Àwọn àmì fún àwọn tí wọ́n ní prostate problem, tó bá ti rí àwọn àmì báyìí ó ti dandan kó ṣe kíni, kó ké gbàjarè, kó tètè lọ rí dókítà ẹ̀. Àwọn nǹkan míì tó tún wà tó tún jẹ́ bí àmì òun ni kí ó máa rẹ̀yàn, kó jí agbára máa wà, kó di pé kì í ṣe wípé kò sí kankan tó ṣe ẹ́ o, wọ́n kàn déédéé rí pé ó rẹ̀ ó jókòó, ó dẹ̀ dìde pé kó lọ mú pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í rúnjú pọ̀, ó bẹ̀rẹ̀ sí apá bẹ̀rẹ̀ sí í nira fún, gbogbo ara bẹ̀rẹ̀ sí í nira fún. Àwọn àmì tí ẹni tó ní prostate problem tó tún máa rí nìyí. Náà eléyìí tó tún jẹ́ àmì tí ó kan ọkọ àti ìyàwó tó jẹ́ baálé ilé, tó wá jẹ́ wípé bí a ò ṣe nǹkan ọmọkùnrin tó yẹ kó ṣe ojúṣe ẹ̀ fún ìyàwó ẹ̀, ó wá di pé ìgbà tí àsìkò tó tí o fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ìgbà tó gbéra, kíní máa nira gan-an, ó máa nira, ó máa gba gbogbo agbára ẹ débi wípé ó jẹ́ kí orí máa fọ́ ẹ, àbí ó jẹ́ kí gbogbo kíjìpá, gbogbo kérékèré ẹ̀kẹ́ rẹ̀ kó máa rẹ̀ ẹ́. Ó wá di wípé ṣe ló ń ranjú kàn kíní tàdé ń sọ yìí náà, bó tẹ̀ máa jáde náà ìmí àkọ́rọ̀ra jáde bí ń tẹ̀, àbí kó tẹ̀ máa jáde rárá. Àwọn àmì ẹ̀ òun náà tún nìyẹn. Àmì tó tún wá kásẹ̀ ńlẹ̀ tí àwọn èèyàn máa rí òun ni kí wọ́n máa rí bí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ wọn, kọ́ máa rí bí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ wọn, àbí ẹlòmíì kò tẹ̀ jẹ́ wípé ó jẹun, ó lọ sílé ìgbọ̀nsẹ̀, kò ń ṣe ara mi yẹn nìyẹn, ṣùgbọ́n pẹ̀lúpẹ̀lú torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀, ẹlòmíì àti ní pé bóun ṣe ń lọ sílé ìgbọ̀nsẹ̀, bóun ṣe ń gbọ̀nsẹ̀, òun kàn rí ibìkan bí ẹ̀jẹ̀ tó yí mọ́ ìgbọ̀nsẹ̀, nǹkan tí ò dáa rárá nìyí. Tó bá ti rí àwọn àmì báyìí kó tètè ṣe kíni, kó ké gbàjarè, kó lọ rí dókítà. Ìbéèrè kẹta ni màá tún mú, òun ni ìbéèrè tí ẹnìkan ní pé ǹjẹ́ àtúnṣe wà fún ẹni tó ní ìtọ̀ ṣúgà? Àtúnṣe wà o, àtúnṣe wà dáadáa fún ẹni tó ní ìtọ̀ ṣúgà. Mo tún sọ, mo fìdí ẹ̀ múlẹ̀ nítorí pé kíni, tó bá tètè mọ̀ àrùn tó ń ṣe ẹ́, tó tètè ké gbàjarè, ni àwọn dókítà máa tètè mọ nǹkan tí wọ́n lè ṣe sí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n tó bá ti ń pẹ́ lára, tó jẹ́ wípé ó ti ń fi ara ẹ̀ fífi lọ̀, ó ti ń fìdí wádìí, torí wípé kíni o ò fẹ́ náwó, tá bá dẹ̀ wá wò dáadáa, ibi tẹ́lòmíì ti bẹ̀rẹ̀ jàǹbá tí ò tó jàǹbá nìyí, nítorí owó kékeré tó máa ná wàá fi àyè sílẹ̀, wàá fi máa wáwó tó ga, wàá fi máa wá lónù, àbí wàá fi máa béèrè fún àánú lọ́dọ̀ Lágbájá, lọ́dọ̀ Tẹ̀mẹ̀dù, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí pé kíni, ìgbà tí bẹ̀rẹ̀ sí ń rí àwọn àmì tó tẹ̀lé àmì ìtọ̀ ṣúgà, bí kẹ́lòmíì máa tọ̀ ṣáá, bí kẹ́lòmíì kó jí lóru kó òùngbẹ máa gbẹ, kó máa lọ lóòjọ́ kó òùngbẹ máa gbẹ ṣáá, kó ṣàfẹ́ máa mú mi, bí kẹ́lòmíì kébí máa pa ṣáá, kó má tiẹ̀ yé, bí kẹ́lòmíì kójú ẹ̀ máa rí báyìí kí àṣírí rẹ̀ kó má tiẹ̀ clear, bí kẹ́lòmíì kí ó fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó